lágbára kó tó lè ṣe o. Ọlọ́run lágbára kó ṣe. Òun náà láti ní ó ṣe. Òun lábẹ́ kó ṣe. Aṣọ yìí. Àwọn aṣọ yìí. Aṣọ Kaaba ni. Àwọn ni wọ́n ní. Ṣé kí káàdì yíyà lọ ní? Lára ẹ̀bùn tí wọ́n fún wọn ní haram. Lára ẹ̀bùn tí wọ́n fún wọn ní haram. Òun ni. Ẹni tó bá gé aṣọ yìí fún. Ẹni tó bá gé aṣọ yìí fún. Ẹ wo iye okọ̀ Ọlọ́run tó ti gbà. Ẹ já wo iye okọ̀ Ọlọ́run tó ti gbà. Lára. Kó tó wá di pé wọ́n pààrọ̀ rẹ̀. Kó tó wá di pé wọ́n pààrọ̀ rẹ̀. Eléyìí. Aṣọ tí wọ́n gbé ara nẹ́bì sí. Aṣọ tí wọ́n gbé ara nẹ́bì wa Muhammad sí nígbà tó papòdà tán. Òun lélẹ́yìí. Inú ilé tó bá wà. Inú ilé tó bá wà. Kábíyèsí tí wọ́n náà bọ̀ wá. Afọlá àṣẹ tí ń bẹ lára aṣọ yìí. Afọlá àṣẹ tí ń bẹ lára aṣọ méjèèjì yìí. Àfi bẹ Ọlọ́run fún kábíyèsí wa. Fún bàbá wa kábíyèsí wa. Ọlọ́run dákun. Yóò ní àwọn kankan lọ́kàn yín tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn. Tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn. Tẹ́ ń bọ́ Ọlọ́run sọ. Tẹ́ ń bọ́ Ọlọ́run sọ. Afọlá ní Muhammad. Afọlá ní Muhammad yọ. Afọlá Kaaba bẹ̀. Afọlá Kaaba bẹ̀ yọ. Afọlá iye èèyàn tó bá tà wá fún bẹ́ẹ̀ tọ́lọ̀ máa dá lóhùn. Oye níbi ìjókòó ìsánà jálàbí so ìjókòó ìsánà ọ̀nà àti jẹ́ pẹ̀lú irọ́ kálọ́bẹ̀ ìdàkùnmọ́sá làwà kún bẹ́ tábà ń sọ ipá wọn ní bídíà kì í ṣe aburú kékeré ni wọ́n ń fafá umar nabi sallallahu alaihi wasallam ara rúlẹ̀ lélẹ̀ ẹ̀yẹ́ máa yá nínú Islam lórí sunnah nabi Muhammad sallallahu alaihi wasallam àtàyìn náà tó já sí pé èyí ṣe onísúnnà tàbí alọ́bẹ̀ ẹ̀dà kẹpàdà sínú sunnah nabi sallallahu alaihi wasallam ẹ bá wa béèrè lọ́wọ́ arákùnrin yìí ipe bó ló ti rí aṣọ Kaaba bó lásọ Kaaba sí dọ́wọ́ rẹ̀ so ìrẹ́nà Qibla Ashraf bó ní ẹ̀yà àbí ìrí pé aṣọ Kaaba bó ló ṣe dọ́wọ́ rẹ̀ so jí ni ìbéèrè ni o ìyìn sọ pé o jí o ìyìn alẹ́jẹ́ pé o jí o mò ń béèrè ni so jí ni àbúrà ni àbẹ́nìkan ló bún ẹni tó wá sọ fún yín pé aṣọ Kaaba ni ìbéèrè mò ń béèrè lọ́wọ́ rẹ̀ bó ní aṣọ Kaaba bó ló ṣe dọ́wọ́ rẹ̀ ẹ̀yin òpùrọ́ burúkú yìí àsán kẹ́ máa parọ́ fún ọmọ kẹ́ máa parọ́ láti fẹ́ fi ṣe kíni láti fẹ́ fi ṣe sàkámà jẹ fámìyàn bó lásọ Kaaba ṣe dọ́wọ́ rẹ̀ ẹ má dánú aṣọ Kaaba kọ́ ẹ má jẹ́ kó gbé yín gbogbo ẹ má jẹ́ kó gbé yín mọ́ra o aṣọ Kaaba kọ́ o so èèyàn àkọ́kọ́ dẹ́nẹ́lẹ́ kejì tó bá tún wá jẹ́ aṣọ Kaaba ká ní lóòótọ́ so in tó ń sọ yìí ká ní bó ṣe rí nìyẹn so ọ̀ràn ló dá lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣàmójútó Kaaba so àkọ́kọ́ náà irọ́ ló ń pa kìí ṣaṣọ Kaaba ló mú dání bóyá o kàn lọ ra material àwọn abọ́ papọ̀ mọ́ra wọn kó máa fi jọ bí pé aṣọ Kaaba ní nǹkan kan bẹ́ẹ̀ láti fẹ́ fi tú àwọn ẹni tó bá fẹ́ tú jẹ láti fẹ́ fi tú wọn jẹ so bóyá in tó ṣẹlẹ̀ nìyẹn ó yé báyìí so àmọ́ tó bá lọ já sí pé aṣọ Kaaba ni ó yẹ kí wọ́n wá ọ̀nà bí wọ́n ṣe fi ẹjọ́ rẹ̀ sun àwọn ẹni tí wọ́n ń bẹ nídìí ìṣàmójútó Kaaba láti já sí pé wọ́n mọ́ gbà láàyè láti débẹ̀ yẹn mọ́ torí ìwà burúkú ló wù tó bá já sí pé aṣọ Kaaba ni so àkọ́kọ́ tí ìbá ṣaṣọ Kaaba ìwà burúkú ló ń wù pẹ̀lú pé òun fi aṣọ Kaaba òun dára parọ́ máa aṣọ Kaaba láti mọ́ fẹ́ fi tàwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì tó bá tún wá já aṣọ Kaaba ìwà burúkú ló tún wá wù pẹ̀lú wípé o ní ẹ̀tọ́ láti lọ ṣe kíni láti lọ gé lára aṣọ Kaaba torí wọ́kọ́ ló rà síbẹ̀ dúkìá rẹ̀ kọ́ nǹkan ní rẹ̀ kọ́ oye kò sí èyíkéyìí tó tọ́ fún ọdún méjèèjì so àmẹ́mà nínú ẹ̀sìn wa irọ́ ni kì í ṣaṣọ Kaaba kankan so kì í ṣaṣọ Kaaba kankan bóòlù ti fẹ́ gé níbi táwọn security wa bóòlù ti ríbi gé bóòlù ti ríbi fàáyà tó fi wá mú wálé ẹ má jẹ́ kó tàn yín aṣọ Kaaba kọ́ oye so Kaaba in tó lọ́lá ní lóòtọ́ Kaaba ó lọ́lá Allah bẹ̀rẹ̀ àti mọ́gbàdúwà yàn nídi Kaaba oye ìtẹ́yàn náà test ni ìtẹ́yàn náà sì bàbẹ̀ ṣùgbọ́n àìfi Kaaba àìfi ṣe kíni àìfi tọrọ kò sínú táwọn fi tọrọ oye báyìí àìfi aṣọ Kaaba àìfi tọrọ àìfọlá rẹ̀ tọrọ kò sínú táwọn fọlá rẹ̀ tọrọ oye so eléyìí tẹ́lẹ̀ ìwá ṣe yìí irọ́ ni o láti fẹ́ fi tú àwọn tó kó síwájú láti fẹ́ fi tú wọn jẹ ni o kò sí irọ́ ní ń pa fún yín kì í ṣaṣọ Kaaba níbẹ̀ lọ́wọ́ rẹ̀ so ara àwọn aburú jálàbí tá ń sọ fún yín nù kò sí táwọn oníjálàbí kò sí level tí wọ́n ní lọ láti fẹ́ fi ṣe kíni láti fẹ́ fi rí pé kí wọ́n mú orí àwọn ẹni tí wọ́n fẹ́ ṣe jálàbí fún kí wọ́n mú sábíà irọ́ ni